Please divide my attention. Ẹ̀wẹ̀ sọ̀rọ̀ dédé àwọn ọmọ yé mi. Ẹ̀wẹ̀ sọ̀rọ̀ dédé àwọn ọmọ yé mi. Èmi rán pé ní Ọ̀túnba Olúṣẹ́gun Ọlálékan Ọ̀nàkọ̀yà ẹja ńlá. Ó wá láti ìlú Ògùn méjì rí tèmi Ìjẹ̀bú. Ohun ẹlẹ́ni rántí tèmi. Ó dẹ̀ tún wá láti ètò ìjìnrìn. Ọmọọba Alákétúré mi wà níbẹ̀. Màá fọ èmi ọmọ ọmọ àjòjì. Ọmọ múnirìnrì. Ọmọ tó ń bìdò ẹlẹ́yẹ. Àrẹ̀yẹ àròkù. Ara ìrókò ẹ̀yẹ ti fò lọ. Ọmọ dúdú lé mọ bẹ́ẹ̀ sè. Mo parí ìbáṣe ìlọ́ra jù. Màá tún kíra mi ní Kétu. Fọ èmi rí ọmọ Kétu Eréyùn. Ọmọ Eréyùn là ń ṣẹ̀ṣọ́. Ọmọ atẹ́símára ọba obìnrin. Ọmọ adélé tèjìtèjì. Ẹ̀gbọ́n mi lè yẹ. Ẹ̀jẹ̀ má tẹ̀ ọ́. Sẹ́yìn lẹ bí wọn ni. Mo fẹ́ kí gbogbo wa pé a kú àbọ̀ sí ìpàdé ìní yìí. A dá ọjọ́ pé a dá oṣù kù. Ìbà Ọlọ́run fún ọjọ́ tuntun. Ìbà gbogbo ẹ̀yin tẹ́jókòó yìí. Ìbà ọba wa níjẹ̀bú Òde Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ ọ̀gbágbá tẹ̀wọ̀lẹ̀. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí. Ìrìn àjò náà jìn, àwọn olóyìnbó ni ó lọ fà. Àrùn pé a lè jí níta délé lè. Àkọ́kọ́ ṣẹ́ igi wa rèé. A lè dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àṣẹ láṣẹ. Àṣẹ láṣẹ. Àdúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Ó lọ pọ̀tìpọ̀tì lọ́nà. Ó lọ àfàájá àtúnṣe àṣẹ ìwà àdúpẹ́ pé gbogbo wa ta wọ́ náà bọ̀ náà. La dé ibùgbé first anniversary lẹ́nu Olúwaṣeun. Màá appreciate gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mi ní ẹyọ kọ̀ọ̀kan láti orí his excellency the vice chairman Ọ̀pọ̀lá Bones plays the venue. Màá appreciate tẹ́ bá wo bíbá yìí dáadáa. That's the CEO of Bones Place. Ọ̀túnba máa fọ Ìjẹ̀bú rẹ̀ nẹ́. And Ìjẹ̀bú rẹ̀ nẹ́ Nàìjíríà. Ọ̀rọ̀ ìchange ìjọba àwárí vice president. Ìjẹ̀bú rẹ̀ kọ́kọ́ wọ́ plane. First television station in Africa Ìjẹ̀bú rẹ̀ nẹ́. Káàbá wo sàkúndéjẹ state rẹ̀ nílé sọ o. Òun ṣẹgbẹ́ mi rẹ̀ o. Bọ̀ Ìjẹ̀bú headquarters lára wáyé. Bones Place. Àwárí kọ̀ọ̀kan headquarters ní wọ́n fẹ́ sọ yìí. Lábẹ́ aláṣẹ Túndé Francis Ọmọbalógun ṣe mẹ́mbà. Màá tún fẹ́ recognize presence Adéwálé Ọ̀gbẹ́ni Adéwálé Ọmọọba Cairo Motors Ọ̀túnba. Bàbá wa Ọ̀gbẹ́ni bàbá wa Tẹ̀yọ́bọ̀ wọ́n ṣe fọwọ́ rọ́ sẹ́yìn òkè. Ọ̀gbẹ́ni Adébánjọ nísàlẹ̀ náà mo kí mo ṣe báyìí. Ọ̀hún rẹ̀ bọ̀ èso lórí tí wọ́n bá lẹ́rọ máa jẹ́. Sàké mú ṣẹ̀ṣẹ̀ mo kí yín o mo ṣe báyìí o. Lọ́là o ti kékeré lówó lọ́wọ́ a máa ju ẹ̀ṣẹ̀. Ọmọọba Adésọyà mo ṣe báyìí o mo bí báyìí o ẹ kú ìtọ́ni. Ọ̀gbẹ́ni torí kò sí ní tábí Ọ̀gbẹ́ni. Àná ni mò ń gbọ́ nípa kìíní nípa prógrámì tí ẹni tó ń sọ fún mi sọ pé wọ́n ní mo gbọ́dọ̀ wà ń bí yìí o. Mo wò báyìí pé mo gbọ́dọ̀ wà ń bí jẹ́ mo màmá lọ church tí kì í ṣe àdúgbò yìí ni mo ti ń worship Lagos Island ni mo ti ń worship. Orúkọ mi ẹjọ jẹ́ ẹ̀kọ́ ọ̀nà ọ̀pẹ́ kan. Originator. Ẹ ṣe ibi tẹ́ ti bẹ̀rẹ̀, ẹ ṣe ibi tẹ́ bá dé, àdúpẹ́ o Jésù, ibi tẹ́ mú wa lọ. Ẹ ṣe ibi tẹ́ ti bẹ̀rẹ̀, ẹ
ẹ ṣe ibi tẹ́ bá dé àdúpẹ́ o Jésù ibi tẹ́ mú wa lọ ẹ ṣe. Mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run tí kò sọ mí di òkú ní ọjọ́ èyí. Mo tún dúpẹ́ ní ọwọ́ ìyá mi náà wọ́n dúró tì mí wọ́n ṣojú wọn ṣẹ́yìn wọn ò jẹ́ kí n dẹ nílẹ̀. Èèyàn tó bá mọ̀ mí dáadáa á mọ̀ pé ọmọ bí ṣẹ̀ṣẹ̀ padà bọ̀ ní pé ọmọ bí kan ló dúró yìí. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ olórí tù mí balẹ̀ wọ́n ṣojú wọ́n dúró tì mí. Ẹ̀ẹ̀mẹwàá náà máa pè mí pé ọmọ bí alfa jọ̀ọ́ má jẹ́ ń gborúkọ mo ní olórí tún lágbára Ọlọ́run gbogbo ọmọ tẹ́ máa kó lọ sókun lẹ́ máa kó padà láṣẹ Èdùmàrè. Mo dẹ̀ wá dúpẹ́ pé láti bàbá ti bẹ̀rẹ̀ ní last year títí di ìsìn ẹni kọ́kọ́ àti. so wájú ṣe rẹ ni o Ìjẹ̀bú ló gba ìjù gbogbo ayé ló gba ìjù Ìjẹ̀bú ló gba ìjù ló gba ìjù ayé ìlú tó dání àríkọ́ṣe ni wá wọ́n ń bọ̀ lẹ́yìn wọn gbogbo táìpù ń bọ̀ lẹ́yìn Ìjẹ̀bú ọmọ Ìjẹ̀bú lè rí mi wá ṣínòwò àwọn tẹ̀lé civil chairman ni àtúnyẹ̀ àṣẹ Kàmọ́rù. Thank you very much for joining. This is the vice chairman CDA in Lagos State. Ẹgbẹ́ àwọn Ìjẹ̀bú ń lọ sókè gan. Thank you very much. Togun State náà a máa ṣe yẹn. Ẹ ṣe. Iṣẹ́ yá. A ti ṣe bẹ́ẹ̀ sí. Papa D, you're welcome, sir. Papa D. The president of the Ambassador, this is the originator. Ambassador Ishola. One KU. Super FM. Maximum presenter Super FM. You are live. You are live on Ambassador Ishola Elizabeth Ijebu. Super FM Ijebu Òde wọ́n ti kí wọ́n ní ẹkú ọdún ẹkú ìyèdùn àwọn ló máa ń sọ Ìjẹ̀bú ní Super FM àwọn ló ń ṣojú ọjà sínú ẹwé fún ya Ìjẹ̀bú yes bàbá náà fẹ́ sẹ́tù dáa one of the originator. Ẹ jọ torí ọjọ́ apádà wá sí ọmọ òkú iṣẹ́ yá ẹni tó bá ti mọ̀ kó fẹ́ kà fún àtúnṣe ẹ̀ lóko àfẹ́ díẹ̀ kó lọ́wọ́ sókè. Èmi máa ka ọ. Adétọ̀nà Àwùjalẹ̀ ọ̀gbágbágbá tẹ̀wọ̀lẹ̀. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí ìrìn àjò náà jìn àwọn olóyìnbó á ní ó lọ fà á rò pé a lè débi tá a délé lè àkọ́kọ́ ṣẹ́ igi wa rèé a lè dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àṣẹ láṣẹ a dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ó lọ pọ̀tìpọ̀tì lọ́nà ó lọ àfàájá àtúnṣe àṣe wà dúpẹ́ pé gbogbo wa tá wọ́n náà kọ̀ náà la dé ibùdó
first anniversary lẹ́yìn olúwa ṣe máa appreciate gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mi ní ẹyọ kọ̀ọ̀kan láti orí his excellency That's the CEO vice chairman Opola Bones plays the venue. máa appreciate tẹ́ bá wo bíbá yìí dáadáa. That's the CEO. The CEO of Bones plays. Ọ̀túnba máa fọ Ìjẹ̀bú rẹ̀ nẹ́ wọ́n ní Ìjẹ̀bú rẹ̀ nẹ́ Nàìjíríà kọ́ra ẹ̀ change ìjọba wa ní vice president Ìjẹ̀bú rẹ̀ fọwọ́ wọ̀ plane first television station in Africa Ìjẹ̀bú rẹ̀ nẹ́ káàbà wo sàkùn dédé estate rẹ̀ mi lè sọ o òun ṣẹgbẹ́ mi rẹ̀ o but Ìjẹ̀bú headquarters rẹ̀ àwáyé Bones place àwárí kankan headquarters ní wọ́n fẹ́ sọ yìí lábẹ́ aláṣẹ Túndé Francis ọmọ Balógun is a member. Màá tún fẹ́ recognize presence Adéwálé ọ̀gbẹ́ni Adéwálé ọmọọba Cairo Motors Ọ̀túnba. Bàbá wa ọ̀gbẹ́ni bàbá wa Tọ̀yọ́bọ̀ wọ́n ṣe fọwọ́ rán sẹ́yìn mo kí yín. Ọ̀gbẹ́ni Adébánjọ nísàlẹ̀ lọ́hùn mo kí yín mo ṣe bá yín. Òun rẹ̀ pọ̀ èso lórí tí wọ́n bá lẹ́rọ máa jẹ́. Sàké mo ṣẹ̀ṣẹ̀ mo kí yín o mo ṣe bá yín o. Lọ́là o ti kékeré lówó lọ́wọ́ a máa ju ẹsẹ̀. Ọmọọba Adésọ̀yà mo ṣe bá yín o ojú bá yín o ẹ kú ìtọ́ni. Ọ̀gbẹ́ni orí kò sí ní sáńdí Ọ̀gbẹ́ni Adéolú Ògúnfẹ́yìnbọ̀.
wá jókòó kó jẹun.